Àbẹ̀kẹ́ mi àjífọ́ ọjọ́ gbogbo dára bí ẹ̀gbin. Mo ní wí fún gbogbo mùtímù wà ní Bisi Ologe TV ni ẹ mọ̀ wò, Bisi Ologe Show. Gbajúgbajà ni wọ́n ò bẹ́ẹ̀ bá rí wọn. Mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe. Bisi Ologe fúnra ara rẹ̀ ń kọ́. Ọmọ námù lóró òkè. Àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ. Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà. Àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni. Àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀. Mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ. Mo ní ẹ wá fòrò yan mi ń lé. Wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ. Mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ. Nílé bàbá tó bí wọn lọ́mọ. Àní kàkà kan fòrò yan nílé. Igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi. Ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́. Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá. Ire lójú wáyọ́ mọ́ rí, ire lójú owó yọ́ mọ́ rí. Bisi Ologe Show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Mo dẹ̀ kí àwọn bọ́dà mi tí a ti jọ àṣẹ̀ṣẹ̀ ń pàdé àwọn bọ́ ṣe wà yìí. Nínú ọba aréyàn ní ìgbà míì ìṣòro ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú máa ń ní. Tẹ bá rí Táyọ̀ ní Tọ́kì ẹ mọ̀ ẹgbẹ́ owó ni òjò sanra. Kò ń ṣe kankan owó ni òjò kò ń sanra. Ṣùgbọ́n tẹ bá rí àwọn ilé Adébóyè ẹjọ́ ni. Ní òjò sanra. Ẹjọ́ ni òjò sanra. Kéèyàn rojọ́ kí ni ẹ̀ máa dùn. Kéèyàn bá ọ̀tọ̀ ní kéèyàn máa jẹun kí ni ẹ̀ máa dùn. Ọ̀tọ̀ ní kéèyàn máa wọṣọ kí ni ẹ̀ máa dùn. Ẹ bá àwọn ìyá mi tọ́jú kò yìí táwọn bá ti múra tán ni wọ́n máa ń dùn ní pé ọmọ ló dá tó yìí kò ní dá fọkùnrin náà. Èmi máa gbé Ọlọ́run ó ṣe Ọlọ́run tó bójú mi jẹ àwọn màá mi nìyẹn. Bọ́dẹ́ bá ti rí bọ̀bọ̀ yìí tọ́lọ̀ bá yàn dáadé fún láyé lọ báyìí tó lọ báyìí tó ń wò pé àwọn èèyàn ló jókòó yìí àwa mú ẹjọ́ yìí níbi tó ti dá. Bó ṣe wà yìí kí wọ́n má sọ ìlú téèyàn ti wá fún wọ́n má sọ orúkọ èèyàn fún ó máa ń pa súná fún rẹ̀. Wọ́n á ní sọ̀rọ̀ fún ìṣáájú bí ewé àlọ́ mo rí kí ìlú àwọn èèyàn kí ló dé Èkó mi ò ní dúró kó máa rojọ́ tí ìṣe tèmi mọ́ mi lẹ́sẹ̀ gbogbo nǹkan tẹ́lẹ̀ ọba gbélé ayé ìṣe ọ̀rọ̀ ìtọ́ni Lagos State sọ nǹkan tó bá mọ̀ ń parọ́. Mo bá ẹ dúpẹ́ pé nígbà tí Gbẹ́ngà Adébóyè gbọ́ngàn wà láyé fún ẹ̀ ó pọ́n kárí òun ṣe kó pọ́n ni ó ní mú àròlé kárí ọ̀la tó bí Abọ́bakú ni ìwọ náà ti lọ báyìí. Abọ́bakú kẹ̀. Bọ̀ ó gbọ́ ọ wá mú àròlé ó mọ̀ ẹ́pẹ́ àròlé ló máa ń délé dídé ni. Wèrè màlẹ́bí akílódé ńgbà tí kábíyèsí ìjọba kílè mi máa má Abọ́bakú fún ayé òpọ́nù 50 naira mi ò ní lè jẹ́ Abọ́bakú tí ọba bá fẹ́ lọ ó ti yẹ ẹyọ dá kábíyèsí ẹ̀fẹ̀ mi ọmọ ọba lè. Mo ṣe ń pé bóyá mo àyè tó wà lọ́wọ́ mi ni ò pọ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo dẹ̀ fẹ́ fi ṣe pọ̀ gan-an. Nǹkan tí mo ìfẹ́ ṣe pọ̀ gan-an. Mo jẹ́ kí ráyè òkú àwọn tó wà lọ́wọ́ mi yẹn kán pè mí yàn yẹn. Pátápátá. Wọ́n pè látẹ̀lé tọ̀ láwọn ní pé nọ́mbà mi. Nítorí mo ní àdéhùn pẹ̀lú Ọlọ́run ìlú ọ̀rẹ́ àtọ́lọ́run àdéhùn tàjọ ṣe gan. Mo sọ fọ́lọ́ àwọn ẹ̀pẹ́ hòtẹ́ẹ̀lì gan ni Táyọ̀ máa kọ́. Irú hòtẹ́ẹ̀lì tí mo kọ́ gangan rè ó wà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Tẹ bá dé TikTok ó wà bẹ́ẹ̀. Dáadáa. Ó wà ní Instagram. Kódà orí Instagram gan-an ti ń lọ́ọ̀jì. Àwọn èèyàn máa ń lọ́jọ́ tẹ́ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń sọ ọ́ fún mi. Ojú òun Facebook náà ni mo ti gbowó mi. Dáadáa aláṣẹ àtolùdé aláṣẹ. Àìṣe Ìgbò ìgbò ibi yìí máa dùn lọ. kò sí kan sí èlò ṣẹlẹ̀. Kò sí kan sí ọlọ́run àwọn òye má kọ́ wà ní láìpẹ́. Ìpàdé bá fẹ́ ní kò tọrọ. Ọlọ́run ò ní jẹ́ kí wá sí hòtẹ́ẹ̀lì kí wá ṣí kí wá lọ́lé kí má rẹ̀ ẹ́. Ọlọ́run ò ní jẹ́ láyé. Agbára lọ́wọ́ náà. Nítorí kí wọ́n kú sẹ́wọ̀n ló fi kú bẹ́ẹ̀. Ìyá náà lọ́wọ́ ìyá bọ̀ wọ́n yẹ kó bá wọn lọ́dọ̀ bọ́ọ̀lù nílé o. Ọkọ̀ wọn lọ́bẹ̀ yẹn. Wọ́n ní agbára Ọlọ́run. Ọlọ́run á wọ ọlọ́ọ̀dẹ́ ènìyàn á fà ní wa sí ní lọ́kàn. Àbí Ọlọ́run. A sì ń bọ̀. Ọlọ́run ò ní jẹ́ kí ẹ wá máa wo akẹ́kọ̀ọ́ máa rẹ́rìn lásán. Ọlọ́run ní sọ́dọ̀. Ẹ̀sìn ilé ìtura yín kò tẹ̀ ẹ́ ní ẹ̀bẹ̀ rẹ̀ máa. Ọlọ́run ṣe máa ṣe é nìyẹn. Àbí Ọlọ́run. Ṣé mo pé tí ọmọ bá ń ké lé tá
igi ọmọ ilé tálíkà máa ń yàtọ̀ sí ti ilé olówó. Áfíríkà. ọmọ tálíkà náà yàtọ̀ sọ́mọ olówó. Yàtọ̀ sọ́mọ olówó because igi ọmọ ilé tálíkà máa ní fúnra ara ẹ̀ ni wọ́n máa dáhùn pé ṣé ọmọ yẹn ké ní. ó tún bọ̀ pé ó fẹ́ ra káàdì ẹni tí ó rẹ̀ tó tún fẹ́ ra káàdì wọn bá wọ́n tó ṣẹ́kù lákàtì ẹ̀ 25,000 ó fẹ́ ra káàdì 1,000 ìdí ó ní bí ẹ̀ ṣe ti ṣe káàdì 25,000 láti ẹ̀kọ́ olówó káàdì ìdó ọkà tó ti ṣe wà fún ẹ̀sẹ̀ lórí ìlú káàdì. òǹkà ọ̀la ìwọ lọ́wọ́ ṣe léyìn fún owó káàdì 25,000 ló ti lé léyìn. Wà natural bọ́lọ́run ṣe dẹ́ àwọn màmá tó ń wo òjòkó kan kún pákéjì láti mú AC lọ́nà ànọ́dá AC. Ó ti yé but now ìyàwó mi ò kì í gbọ́ ìyàwó mi kún àtíkè lọ́jọ́ birthday. Ṣẹ́bílì pé mo wò pé this is my wife. Ìgbà tí ó máa kún àtíkè yẹn tó wọnú bedroom tó lọ nùnú mo ní ẹjọ́ pé létí wá. Lórí àtẹ̀mí ni mo bímọ mẹ́rin tí wọ́n tó ìyá rẹ̀. Ẹni tó bímọ mẹ́rin tí mo dáàbò. Kí wọ́n ṣe wá sọ pé káwọn tí wọ́n kọlà kí wọ́n máa kún àtíkè ẹwọ́jú wọn. Ẹ̀ka sọ, ajá mi. Àmì o, kábíyèsí onígbògbò, gbogbo àtọ, ìlú Fẹ́mi lóye bàbá wa, gbogbo àtọ o bàbá, gbogbo ẹ̀dùn, gbogbo àgbógbó nìgbò. Kábíyèsí, orúkọ là ń gbọba, ẹ má bínú pé mo bá yín oyè gbogbo yín lórúkọ. Ọba Olúwaṣẹ́gun Adéyẹmí, Bàmí Àjàsá. Ìlú Fẹ́mi lóye ọba tó ṣe é fi hàn kábíyèsí tọ̀dọ̀ tiwa. Oyè Ọlọ́run mi, ìwọ ni màá fi títí ayé mi o, àmì o. Oyè mo dúpẹ́ o bàbá. Oyè mo dúpẹ́ o bàbá àti òkò mi o, òye mi o. Second to Sarolat ọ̀gá àtiwa. Oyè ẹ̀wọ̀gbọ̀n.